eléyìí tún lé o ó kà màmá Àgbàlá Gabriel ti jáde láti fèsì sí ọ̀rọ̀ tí arábìnrin kejì sọ nípa pé gbogbo owó tí àwọn èèyàn dá láti fi ṣòun lóore fún àìlera òun ni Àgbàlá Gabriel ti gbà tán. Ẹ gbọ́, ṣé lóòótọ́ ni wọ́n gba owó lọ́wọ́ arábìnrin yìí àbí ó lẹ́tọ̀ọ́ bí wọ́n ṣe gba owó náà? Ẹ jẹ́ a jọ wo fídíò yìí ká jọ gbọ́ òkodo ọ̀rọ̀ látẹnu Àgbàlá Gabriel fúnra rẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń bá mi wo fídíò yìí, ẹ jọ̀ọ́ ẹ máa bá mi like, ẹ máa bá mi share, kẹ́ máa comment, kẹ́ dẹ̀ máa subscribe. Ẹ̀yin tẹ́ dẹ̀ tí tẹ notification button yín, ó yá ẹ tẹ notification button. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣeun o, ẹ káàárọ̀ o, àbí ẹ káàsán, àbí ẹ kálẹ́, ẹ̀yin èèyàn wa àti ẹ̀yin ọ̀tá wa because méjì láyé, ọ̀rẹ́ àti ọ̀tá, kò lè ṣe kí méjèèjì má wà. So ó ní bẹ́ẹ̀lì fi ní gbà wá lọ́wọ́ Bìlísì. Well, mo wù mí láti sọ nǹkan díẹ̀, mo àná travel, mo ṣàrà àwọn nǹkan kan, ó dá ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Tí nǹkan bá ń lọ tó bá ń dùn, kò ṣeé ṣe kí nǹkan ó má tún korò. Nǹkan ò lè máa dùn lọ. Gbogbo ẹni tó bá ti ru ẹrù ògo wá sáyé, ẹrù ògo, ẹrù ogun ni o. Ẹrù ògo, ẹrù ogun ńlá ni. So ẹ ṣé, God bless you. Aunty tí wọ́n tó gbọ́ wá church, true wife mi ni. Torí wife mi àtẹnìkan jẹ́ ọ̀rẹ́. So ẹni yẹn ni wọ́n mọ kejì tó ń wá sí church. Wife mi ọjọ́ yẹn, wife mi ní àdáde ẹjọ́ wọ́n gbẹ́ nìkan bọ̀ wọ́n ṣe. Ó dà ń gbọ́ pé ẹ̀yin ìyá wa ṣe kọ̀rọ̀ sí lẹ́nu. Wọ́n dẹ̀ wá. In fact wọ́n ti wà ní church fún bí ọ̀sẹ̀ kan àbí méjì kó tó di pé mo ní no kéèsì yóò gbọ́dọ̀ máa lọ bá ìjẹ́ àgbé wọn. So adé gbé wọn síta, ṣe mọ̀ wọ́n náà ní 13 million naira. Owó yẹn ti ẹ̀kọ́ kà mí láyà pé owó eléyìí pọ̀ o, owó eléyìí pọ̀ because ṣe mọ̀ torí wọ́n restrict page wa ń gbà kan. A ṣe ṣí mi ni ṣé eléyìí láfi máa kó àwọn èèyàn lójú ni, eléyìí ti pọ̀ ju bẹ̀tì nípa ìgbàgbọ́ jáwọ́ tó máa ṣẹlẹ̀. Adé gbé wọn to the glory of God. Mo ti determine láti ìgbà tá ti ṣe page wa pé we won't put down our account again tó jẹ́ account personal àbí foundation account, pé nǹkan kálukú bá rí ẹ̀rí ẹ̀ máa lọ, ẹ̀rí ẹ̀ máa lọ, ẹ̀rí kẹ́ máa lọ. Àwa náà rí Ọlọ́run ló ń ṣàánú wa. Church wà lẹ́gbẹ̀ẹ́ kan, foundation wà lẹ́gbẹ̀ẹ́ kan, kò jọra wọn. Church lẹ́gbẹ̀ẹ́ kan, foundation lẹ́gbẹ̀ẹ́ kan, bet kò síbi táwọn yẹn máa wá ju church náà lọ, torí church náà la máa ń wà, church náà la máa ń wà. Ọlọ́run dẹ̀ ń tẹ̀síwájú iṣẹ́. Wọ́n dẹ̀ gbé wọn, ó jẹ́ Friday kan tá à ń lọ sí Ìlọrin. So gbàtà máa dé ní Saturday, àwọn tí mo wá kàn ń pè àǹtí yẹn báwo níṣẹ́ ti rówó, àwọn tí ń rówó gan o. In fact wọ́n ń send receipt sí ọ̀dọ̀ tèmi gan, ìyẹn àwọn tó ń send owó wọ́n send, inú mi dẹ̀ ń dùn. Bá ṣe wá dé ìrọ̀lẹ́ Saturday ọjọ́ yẹn, ó dẹ̀ pọ́n ti rí bí 3 million bí 4 million forgotten. So wọ́n náà máa dáná fún àwọn aláìní, àwọn tó kù díẹ̀ tó ra máa ń dáná every Sunday fáwọn tó kù díẹ̀ káàtó fún wọn. Láǹtí yẹn ní àwọn máa gbé, àwọn máa dáná yẹn. Inú tiẹ̀ bí mi, mo ní láyé mo nílò ẹ̀yin pọ́lẹ̀ ń dáná fún wa tẹ́lẹ̀ náà. Oúnjẹ ọ̀fẹ́ tá a ti ń sè, ẹ̀yin wo lè rántí? For the past 7 years oúnjẹ ọ̀fẹ́ tá a ti ń sè, àmàlà, ráìsì, ẹ̀bà tá a ti ń sè, tó jẹ́ pé Ọlọ́run ń bu àṣírí wa. Ṣé torí pé wọ́n wá ró no mo yarí lọ́jọ́ yẹn. Kristi alàyè ń gbọ́, mo yarí gan. Wọ́n ní no, so wọ́n wá gbé àǹtí yẹn wá bí. Ó ní kàn jọ pé ẹ̀mí òun ṣe é ni. Inú mi dùn, mo ní wow, tí wọ́n bá rí àwọn tó mórí báyìí, nǹkan yẹn máa tẹ̀síwájú. Àgbà wọn láyè wọ́n ṣe, wọ́n dáná yẹn bí 800,000. Torí iná tá a máa ń dá, iná yẹn bí 500,000 every Sunday. Bá ṣe máa ń dáná yẹn is 500,000. Bá ṣe máa ń dáná yẹn, excuse me, bá ṣe máa ń dáná yẹn is 500,000. A máa rí po sí bus, ó lóun máa ṣe gbogbo ẹ̀, ó lóun máa rí po sí bus tó fi fẹ́ lọ gbá wọn yẹn, ó ń lọ bí 800,000. I wasn't comfortable though, mi ò fẹ́ àǹtí ní ká gbóhùn láì pò máa ṣe, and glory be to God, wọ́n sì tún ń dá owó yẹn sí. Ṣàwárí yín tó ṣe yẹn, owó tó fún àwọn tíìmù wa pé kán fi dáná Sunday, kán fi repo yẹn, òun ló tún wá trigger mi pé téèyàn bá ṣe báyìí jẹ́mi náà jẹ́ tún gbé àǹtí ilé ẹ̀kan sí i. Ẹni tán fi lè fún yàn lówó báyìí tó dẹ̀ ṣe báyìí, ó yá because on the norms wà ti gbé o ti rí over 3 million bí nǹkan, ó yẹ ká ṣe sílẹ̀ because èrò tún pọ̀. Èrò pọ̀ ìṣọ́jú tí àwọn náà nídìí ìrànlọ́wọ́. Account ẹ̀ náà dẹ̀ dá sí, wasn't my account.
kò ṣe kan wọn fi wá kọ́bọ̀ wọn fi sákàǹtì mi so ó yẹ ká ní kó máa lọ bẹ́ẹ̀ ní tó ṣe ní Sunday yẹn ó wá trigger mi pé èèyàn ló fowó lẹ́ẹ̀kan fi dáná fáwọn fáwọn tó kù díẹ̀ káàtó yìí no jẹ́ kí n tún gbé ó dà pé after a week mo tún wá tún gbé again pé ẹjọ́ ẹ bá ń rántí lọ́wọ́ in fact mo tún sọ ọ́nù fídíò yẹn pé àǹtí torí lọ́jọ́ Sunday tí àwọn èèyàn ń jẹun yẹn mo jẹ́ kó yá àwọn èèyàn pé àǹtí tó sì kì í òun ló fowó lẹ̀ tán fi dáná o àwọn èèyàn pray fún gan kì í sọ̀rọ̀ téèyàn fi pamọ́ it's not an hidden work kì í ṣe nǹkan tán ṣe ń kọ̀rọ̀ ní tí gbogbo church mọ̀ ni tí mo tún sọ ọjọ́ ta tún gbé ní fídíò mo tún sọ nínú fídíò àwọn tó bá wo fídíò yẹn àwọn tí èso alábòsí tẹ́ bá wo fídíò yẹn mo sọ pé àǹtí try o kódà ó fowó tán fi jẹun lẹ̀ kódà ó repo sínú mọ́tò ó ṣe. There was a time tó sanwó lé àwọn kan ní church ṣẹ́rí ẹni tó bá ń wà àánú àṣàánú nígbà yẹn mi mú ní kan lọ bá pé àwọn kan jẹ wọlé 30,000 àti 40,000 èèyàn mẹ́ta ni owó àwọn mẹ́ta jẹ́ 100,000 ìwọ́dẹ̀ ń ra àánú gbà lọ́wọ́lọ́wọ́ mo ní kan lọ bá pé ẹsọ fáǹtì kó wá sanwó lé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó dẹ̀ kọ́ 100,000 ilẹ̀ lójú ẹ̀ náà ṣe fáwọn tí wọ́n jẹ wọlé 30,000 ìwọ tí wọ́n ń send owó sí tó jẹ́ pé òun rí àánú yẹn gbà ó dà fáwọn ilé nìkan wọ́n dẹ̀ gba owó lé yẹn gbà yẹn ó try níwájú Ọlọ́run àti ènìyàn the lady tried because mo máa ń gbọ́ pé máa tún dáná wọ́n ní tó bá ṣe oúnjẹ wọ́n ló máa ń fáwọn èèyàn jẹ lẹ́gbẹ̀ẹ́ èmi ò ń sábà rí àwọn tíìmù ló máa ń rí èmi ò ń sábà ń sínú church so wọ́n ó try gan ìgbà kan wà tán fẹ́ ṣe rice ó gbé báàgì rice kan gbà yẹn ó ní kán gbé lẹ̀ àǹtí má wọrí iṣẹ́ inú church tún nìyẹn má wọrí iṣẹ́ ó tún lọ́jọ́ kan báyìí tán tún wá já báàgì rice kan síwájú ọ́fíìsì mọ́ta ló lélẹ̀ wọ́n láǹtí yẹn ló ní kán gbé wá àǹtí ó ti pọ̀ jù why all this ó try gbogbo tẹ̀mí rí nìyẹn tí mo fi gbé lẹ́ẹ̀mejì tí mo fi pé téèyàn bá ń ṣe báyìí ó yẹ kó ra àánú gbà pé téèyàn bá lè ní ojú àánú tó báyìí if this lady could be this merciful ó yẹ kó ra àánú gbà ni mo gbé tó ẹ̀mẹ́ta so bóyá per week ní wa náà èmi wá lọ bá mo ní wá ṣe bó ti ní bí 6 million ti wà ní àkáǹtì báyìí àbí 6+ wá máa lọ sí hospital so at the fixed date that was upper week Tuesday èmi náà lọ ó repo sí mọ́tò church ó repo sí mọ́tò mi gbogbo wa lọ sí hospital mo tẹ̀lé wọn àwọn tó bá rí wa ní Ṣàgámù lọ́jọ́ yẹn nínú Ṣàgámù mi ìrántí orúkọ area yẹn mọ́ ó kọ́kọ́ gbé wa yà lọ ṣe test ìdí tá a dẹ̀ fífẹ́ lọ hospital lọ́jọ́ yẹn ni pé thank God ó ti rí 6 million last video tí màá ṣe fún ẹ̀ ń sìn jẹ́ kó jẹ́ pé àti dé hospital wọ́n ti admit ẹ̀ màá wá jẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹ káàsán ẹ̀yìn èèyàn wá o lady ti wà lọ hospital o owó tó ti rí báyìí 6 million plus o ó ti wà lọ hospital ẹ má dáwọ́ oore dúró ẹ má dáwọ́ àánú dúró week Tuesday yẹn pé that was the last live tí màá ṣe fún that was upper week Tuesday abado hospital ó ṣe test àkọ́kọ́ níbì kan àtún kúrò ńbẹ̀ àtún lọ bì kan ibẹ̀ yẹn wọ́n dúró 4 hours mo rò pé bóyá scan ni àbí test ẹ̀yin fáńgbà tó sú mi nínú mọ́tò èmi gba eatery kan lọ ibẹ̀ ni mo jókòó sí because a ní láti jókòó close to 4-5 hours nínú mọ́tò pé ṣàmọ̀ pé àti pé wọ́n ṣe scan lọ́wọ́ àdúró ìntàwà dẹ̀rọ ni pé ọjọ́ yẹn náà máa admit ẹ̀ lo and behold wọ́n admit ẹ̀ mọ́ lọ́jọ́ yẹn a waste owó epo bẹ́ẹ̀ a waste ẹ̀ torí pé ara nǹkan tó fẹ́ ṣe náà ló lọ ṣe scan àti test a padà wá sílé so ìntà tó wọ́n sọ ní gbókè tó bá tó di next week Tuesday pé next week Tuesday náà máa admit ẹ̀ that was Tuesday tó lọ yìí Tuesday jarun yìí èní ni Saturday kí n dé tòní òní 28 àtúnwá padà lọ ní Tuesday èmi ò bá wọn lọ because n tó sọ fún wa ni pé ó ní wọn tún ní tí admit òun pòun tún fẹ́ lọ ṣe another test again ó tún repo sínú mọ́tò òun àtàwọn tíìmù wa tún lọ wọ́n bá a dúró in fact wọ́n náà tún lọ jìnnà bẹ́ẹ̀ ògo ní fọ́lọ́run wọ́n ṣe another test bẹ́ẹ̀ èmi wọ́n pé okay fine ìgbà tó ń ṣe test kiri báyìí ọjọ́ wo gan ni ọjọ́ wo náà fẹ́ lọ admit ẹ fún surgery tó fẹ́ ṣe so bọ́n ṣe wá dé lọ́jọ́ yẹn bọ́n ṣe dé ní alẹ́ Tuesday bọ́rọ̀ yẹn ṣe wáyé náà ni wọ́n dé lálẹ́ Tuesday bọ́n ṣe dé èmi wà ní ọ́fíìsì so bí màá kàn ṣe bọ́ta mo kàn rí mọ́tò kan ta mọ́tò yẹn wọ́n bá ń di ẹrù ẹ̀ síbẹ̀ n bá pe méjì náà àwọn tíìmù pé kí ló dé kí ló ṣàǹtì ebe ẹ̀ṣẹ̀ ti hospital dé ni abẹ́ ẹ̀ jàbọ̀ ni ebi mọ́tò church ló gbé yín jáde ń sìn láti àárọ̀ tẹ́ ẹ̀ṣẹ̀ dé lálẹ́ yìí
tí ó di bíi family mẹ́fà lọ àbí nǹkan why kí ló dé kí ló ṣe àǹtí ṣé kò sí ṣé ti ṣe test tán ọjọ́ wo la fẹ́ because èmi sì múra pé level sì kó ẹ̀ẹ̀kan lọ hospital upper week Tuesday tá a dó láti àárọ̀ dalẹ́ ibi Tuesday tó tún lọ yìí náà tún lọ hospital lẹ́ẹ̀kejì fídíò kíni ẹ̀ wá ń bí náà. Video wà ń bí now video bí now tó bá dẹ̀ ń sọ̀rọ̀ lórí pé owó bẹ́ẹ̀ wọn tíìmù wá báyìí wọ́n ní owó báyìí wọ́n lówó báyìí ṣèbí nínú àánú náà ti ń ṣàánú èbí nínú táwọn yẹn bá ṣe fún ẹnìkan ìwọ rèé àwọn ibìkan ló ti lọ tẹ́lẹ̀ ṣé wọ́n rí kankan fún ẹni ìwọ gan débí o láwọn ibi tó ti lọ o ní kíní kan wọ́n dá 90,000 fún ẹ kíní kan wọ́n dá 70,000 fún ẹ àwọn yẹn dá millions of naira ẹni tí wọ́n jọ wá gan tó jẹ́ brother wọn ẹ̀yin tẹ́ bá rẹ̀ ẹnì kan báyìí tó ń gbé lọ tó ń gbé lọ yàgbẹ́ ẹni ẹ gan wọn jà ní ẹni ẹ náà sá lọ ṣebẹ́ nìkan la fà kalẹ̀ nínú foundation tó ń gbé káàkiri ibẹ̀ nìkan náà fà kalẹ̀ ṣebí nínú àánú tó orí gbà inú ẹ̀ náà làwọn tó jẹ́ foundation workers ṣebí inú ẹ̀ náà làwọn náà ó ti gbà sálárì wọn àwọn tó jẹ́ foundation workers ibẹ̀ nìkan ló ń gbé káàkiri ibẹ̀ nìkan ló jẹ́ driver ẹ̀wọ̀n yẹn ṣe máa ń ṣe báyìí náà àwọn ṣe máa ń ṣe báyìí once a foundation is a foundation àwọn tó dẹ̀ jẹ́ workers foundation ìbínú foundation náà ni wọ́n ti benefit wọ́n ní wọ́n gba 4 million àbí kan níbo náà ti gba 4 million oníkan dáná fáwọn tó jẹ́ láìní orí po sínú mọ́tò fi gbé lọ. ohun tí mo kàn wá rí ń bẹ̀ ni pé ẹlòmíì kan sáà ń wá ọ̀nà láti jára rẹ̀ bọ̀ ẹ̀hún tẹ́ ìdẹ̀mọ́ ni pé ẹni tí Ọlọ́run bá ti gbé ga ó ti gbé ga ná foundation àti church ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn tó ń ṣàánú tèmi ọ̀tọ̀ ìtọ́rẹ àánú lẹ́ẹ̀kọ̀ọ̀kan foundation wọ́n ń gbéyàn wọ́n ń ṣàánú fún wọn ṣémi ni mò ń di kámẹ́rà mú ni ṣémi ni mò ń gbéyàn káàkiri ni ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tó wà lábẹ́nú ṣémi ni mò ń ṣe ni èmi kọ́ ni mò ń ṣe àwọn wọ̀nyí náà inú wọn gbọ́dọ̀ dùn ọjọ́ òní mo gbé wọ́kàsì kan wá sórí ẹfẹ́ pé bá ń ṣàánú wọ́kàsì mi o láyéláyé ìbínú àánú náà ni àánú wà ìbínú àánú náà làánú wà wẹ́ ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ẹ̀yin nu Ọlọ́run nu oníkálukú ó gbà bó bá ṣe lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ní ti Àgbàlá Gabriel Foundation a ti di àpáta tí ò ṣe forí sọ bẹ́ẹ̀ ni àwọn ọ̀tá wa ti di ẹyin bó bá kàn forí sọ orí ìró kan tún yán ga àdèwà dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń pariwo wa náà àwọn tí ó tún mọ̀ wá tó tún mọ̀ wá sí in fact àná yìí ni wọ́n tún dábí 4 million àná yìí wọ́n tún dábí 4 million kí n pé fáwọn arúgbó wọ́n tún dábí 4 million naira pé Àgbàlá máa tún bẹ́ẹ̀ lómi gan láàárọ̀ bàbá kan ìrànṣẹ́ Ọlọ́run wọ́n ní stroke bàbá yẹn ti wù àti pẹ́ afákántì bàbá olè bàbá lẹ̀ bàbá ó lọ tún ara wọn ṣe ẹ sáfẹ́ dènà máwọn tán fẹ́ rà àánú gbà ẹ lè dènà mọ́ wọn we won't stop it come 100 times ní stop ẹ come 100 times àdàbí tó bá jẹ́ pé ọgbọ́n àti jẹ ọgbọ́n àti mu táwọn ò fi jẹun táwọn ò fi mọ̀ làwọn lóyún táwọn ò jẹ táwọn mú Ọlọ́run ti ṣe ògo ni fún bẹ́ẹ̀ kò possible kó rà àánú gbà àwọn tó dẹ̀ jẹ́ team tán dẹ̀ ṣe mọ àwọn tó ṣùgbà rẹ inú àánú làánú gbé then number 2 àwọn èèyàn kan náà tún wá tó jẹ́ pé wọ́n ní kọ́kọ́ lọ síìkì inú ṣọ́ọ̀ṣì ọ̀pọ̀lọpọ̀ náà nílò àánú tó jẹ́ pé inú àánú yẹn náà ti ṣàánú inú àánú la ti ń ṣàánú ẹ wá gbọ́ o ẹni bá rà àánú gbà tó wá ṣàánú nínú àánú ẹni bá rà àánú gbà tó wá ṣàánú nínú àánú ò ní tán lé ẹni yẹn ẹni tó rà àánú gbà tó ṣàánú nínú àánú tó rí àánú ò ní tán lórí ẹ̀ lè jábọ́ bẹ́ẹ̀ kú lórí ẹ̀ igi tọ́lọ́run ti gbé ni kò léwó ẹ jẹ́ ń kí ẹ̀yin èèyàn wa tẹ́ máa ń support jàre iṣẹ́ ńlá lẹ́ ń ṣe iṣẹ́ ńlá lẹ́ ń ṣe kẹ́ ẹ tó dáwó kó tó pé millions of naira I appreciate you gbé tí ẹ kalẹ̀ kó o ní kán dáwó sí i gbé Ọlọ́run ga o Ọlọ́run àwọn àpòstélì o ṣé o Ọlọ́run àwọn bàbá wa o ṣé o mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn yìí o mo dúpẹ́ o we are not stop àwọn kan pè mí lálẹ́ àná Àgbàlá àdáwọ́ dúró à ń tẹ̀síwájú ẹjá mẹ́rin tó kàn Àgbàlá ṣe báwa là ń dáwó kò sú àwa rí ń tẹ̀ ń ṣe adẹ̀rí pé bó ti tọ́ bó ti yẹ lẹ́ ń ṣe ògo ni fọ́lọ́run lókè ọ̀run mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn wa yẹn mo gbàdúrà fún yẹn ní jábọ́ ojú ò ní tì yín ayé ò ní mú yín o ẹ máa tẹ̀síwájú lórúkọ Jésù nígbà táyìn náà bá nílò ẹnìkan ọgọ́rùn-ún èèyàn yóò jáde sí yín ẹ rí ojú rẹ Ọlọ́run mo dúpẹ́ o èèyàn once again thanks so much
I love you. Ẹ ṣé tẹ́ ẹ pín wa o, ẹ ṣé tẹ́ tó jẹ́ àwọn èèyàn tuntun mọ̀ wá sí ó lágbára àná tuntun dá fún mi ó ń dà sóti lọ gbàǹkàsì ọ̀la Sunday lápè fáwọn arúgbó àtàwọn opó 4 million kódà yóò ti lé báyìí wọ́n tuntun ń dà lọ́wọ́ Àgbàlá ṣe ti rà láti tèmi màá sẹ́ǹdì sí yín kó lórí ẹ̀ ẹni Ọlọ́run ti gbé ga kò possible Ọlọ́run ó dà ẹni wà àánú wá àtẹni tó gbé platform ẹ̀ lẹ̀ tán fi sàánú fún ọ Ọlọ́run ó dà láàrin àwọn méjèèjì Ọlọ́run ó dà plan tiwa ni pé ó kù ẹlẹ́ẹ̀kẹta tá a ṣe tá a gbọ́ lọ́sítù táwa gbé lẹ́pẹ́ ó tún wà lọ́sítù o ó yá ìdáran lọ́wọ́ bò ó kí ló tún wá kù ládùúgbò báwọn yẹn ṣe sí ọ tó bá ṣe nífẹ̀ẹ́ rẹ tó glory be to God àgbẹ̀ ni 7 years foundation anniversary 7 years so that ẹ lè ṣe àyùn náà mọ́ bẹ́ẹ̀ ni ọdún keje tá a ti ń ṣe Ọlọ́run ti ran àwọn èèyàn lọ́wọ́ gan ọdún keje June 4 la fẹ́ ṣe ẹ̀yin èèyàn wá ìdìde a fẹ́ ṣe anniversary 7 years foundation anniversary ojú òní tìyín ẹ parapọ̀ kẹjì àṣẹ nọ́mbà kan tó wọlé sọ́dọ̀ wa 07054 900 751.